sọ̀rọ̀ ó ní ẹni àtijọ́ orí tí ọ̀rọ̀ kí ló ní àti àwọn àṣekà kọ́ fẹ́ wúre fún ẹni ẹ̀rọ ìdíkúlẹ̀. bí a ṣe fẹ́ ní ọwọ́ yín náà gbogbo ẹ̀ wúre bí lè yẹn gbogbo ẹ̀ táwọn náà bá ṣe tí wọ́n lọ sí mọ́ṣáláṣí wọn lọ sí pọ́ọ̀tì. fẹ́ lọ́wọ́ rẹ̀ ní wípé ìbọn gangan tó tún bí ògbóró máa lẹ̀ kó tó gbéga gbogbo jáde àgbẹ̀kọ̀ wá gba àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ sí sébìbọ̀ ṣe níyì sébẹ̀ náà ṣe níyì ọ̀ṣọ́ rẹ̀ ayé òye ti mọ́ mi ọ̀ṣọ́ rẹ̀ ayé òye ti mọ́ mi ọ̀ṣọ́ rẹ̀ ayé òye ti mọ́ mi iṣẹ́ tí Olódùmarè àti Rómalẹ̀ àti orí rẹ̀ tọ́rọ̀ ìlọ́jẹ́ torí pé ọmọ ìlú wo ni ọ́ ọmọ Ìbàdàn ẹni lọ́wọ́ lórí báyìí ayé ọ̀ya ọ̀wọ́ lórí báyìí ó sì bẹ̀rẹ̀ sí tí òkú máa lẹ́ẹ̀ka àgbẹ̀kọ̀ nígbà tí ìṣòro sì dé gbogbo àwọn awo àwọn amalẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ọ̀gá àdúgbò ìdílé sí ìdílé ìmọ̀tò pé kì í ṣe pé wọ́n já ìwọ́lọ́ sàtìlẹ́sẹ̀ nǹkan yìí irun malẹ̀ lù ọ́ ẹlẹ́dàá rẹ̀ ló lù ọ́ àyè òtítọ́ wa fi ọ̀ràn kò ní lọ́rọ̀ lára pa. Bọ́bá àtẹ́ ní omi ẹ̀ ìrẹ̀wẹ̀sì mẹ́jọ òye bọ̀ ọ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o. Kébò wípọ̀ ọ̀ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní. Ibi tó wá lóde láti wá ṣe ìdúpẹ́ yìí kí ni nǹkan tí ń bẹ níbẹ̀ tí ọ̀yẹ́ kéèyàn ò rí torí nígbà ìlórí. Kìnìún ṣe máa wá ní àjọ òṣè máa wá. Ó ti máa wá lọ́jẹ̀ kí ẹsẹ̀ rẹ lọ́jẹ̀ kó sì ní ibi báyìí. Ọlọ́ ẹsẹ̀ kọ́kọ́ wípé òyì bàbá aláwo òun ni tó ti yọ. Ògo rẹ yóò tó kú yọ o. Ògo rẹ yóò tó kú yọ o. Ògo rẹ yóò tó kú yọ o. Àti tó yóò lè sí ọ lórí o. Ọwọ́ ọ̀dẹ̀ sí ọ. Gbogbo àwọn tí wọ́n wá nílẹ̀ kí ẹ tó wọn jọ ọ́. Àbọ̀ ti wọlé Olódùmarè ní ọ̀wọ́. Sọ́tì yẹn ní ìsinyìí, ìdájọ́ Olódùmarè ènìyàn ọ̀lọ́rì yẹn bá wọn. Gbogbo àwọn èèyàn rẹ, bàbá àti ìyá àtàwọn ẹbí rẹ, gbogbo pátíkálukú kó Olódùmarè rí. Sọ́tì yọ, wọ́n ní bí ẹ bá máa ṣẹ́ jẹ́, oníṣẹ́ ni wọ́n jẹ́. Bí wọn máa jẹ́ kọ́, wọn àjọdùsẹ̀, èmi ò ní bí sí àkànlẹ̀ kí n jíṣẹ́ ẹja. Iṣẹ́ làwa ti ṣe kéde, làwa ti jẹ́ nínú àwa. Iṣẹ́ tó Olódùmarè rọ, tẹ́lẹ̀ dáràn rọ, ìlọ̀ ń jẹ́. Àjẹjọjú alẹ́ ló sì jẹ, àjẹyè náà jẹ, òwò ìfúnmọ́. Àwọn babaláwo tó yẹ kó súnmọ́ tó sún àbí ṣé gbogbo ọjọ́ ìdè fún ọ, mélòó lọ́mọ ní wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinyìí, orí wọn àbó orí wọn. Torí wípé iṣẹ́ tí ń rán ọ ìlọ jẹ́ òṣìṣì jẹ́ gbogbo òde mọ́ gbogbo òde mọ́ gbogbo òde mọ́ ẹ̀làbọ̀. Ìtàsílẹ̀ o. Nígbà tá a ní ajábọ̀ lọ sílé ẹkùn pàjẹ́ àmọ́ tó lọ bẹ̀. Ó fi lánàá ọ̀gọ̀dọ̀ báyìí tó lọ bẹ̀. Kí ló jẹ́ kọ́nà tó fi bọ̀? Orúkọ ó ṣe ètùtù ní Nàìjíríà ayé. Ètùtù. Ètùtù tàbí dání ayé kàkà àṣebà àṣebáyé mọ́ láyé dàgbù. Láti ẹ̀wà wípé Nàìjíríà dandan ló fi dárúkú nǹkan. Àwọn ṣe ìwúlò máa wáyé fún ìfásitì lẹ́yìn tani ọjọ́. Nítorí pé ìtọ́ dára ìwúlò ní ẹgbẹ́. Ìtọ́ tó dára níta kejì ìwúlò náà ni. Ó fi àsìkò ìfẹ́ sí aṣáájú ìjọ olóyè ìfásẹ̀sán ọ̀gbẹ́kọ̀lé láti wá sí àkàtì ìwúlò fún àlọ́lọ́. Adúgbò ọlọ́run ẹni tó máa lọ. Ọba àṣẹ̀dá ayé òun ọ̀run. Ẹ̀ka ní bá bí èso olóògbé rẹ̀. Ọba nílé dáadáa. Ẹni tó lè mọ èso ti lọ́la.
lẹ́yìn mo wà dúpẹ́ tèmi bàbá ṣe lórí ọ̀la dúpẹ́ tèmi adúpẹ́ lórí arákùnrin wa èèyàn wa ẹni wa awuyewuye lóṣìṣì ló wáyé kò máa dúpẹ́ pé tí irun wọn lè ló ṣe adúpẹ́ pé Elédùmarè ló ṣe Elédùmarè lè fi ọ́ sáà àwọn aráyé láéláé àwọn èèyàn ló ṣe tí wọ́n Olódùmarè ní òkè sí ẹni àhámọ́ abẹ́ọ́lọ́ Elédùmarè ní orí Fátìmẹ̀ lẹ́yìn Adébọ́lá pé èyí tí olúbẹ̀rẹ̀ rí o olùsòwò bóòlù láyé rẹ̀ olùbáwọn oníṣòwò lọ́rọ̀ bàbá láéláé ìbá ní agẹdẹgbẹ oṣù mari. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.